ilẹ̀ tòní tó mọ́ iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ ìpolongo lílo ewé àti egbò ìgbélárugẹ ti di ohun tí àwọn èèyàn ń gbọ́ káàkiri o ṣùgbọ́n okùn nígùn kọ́mọ̀ níbi tí a ti fà á wà. Ìpàtẹ ìṣègùn ìbílẹ̀ ti wà dáadáa nílẹ̀ Yorùbá lórí rédíò lórí móhùnmáwòrán láti ọdún ọgbọ̀n ni o bó lè pé lónìí bá a ṣe ń gbọ́ ìpolówó yẹ́mkẹ́mù láti lè ṣe akíndúdú ọmọ ayẹni bẹ́ẹ̀ là ń gbọ́ ti ọkọ̀ olóyún bàbá gbélérò Ayọ̀bí herbal homes Abẹ́òkúta woman yóyó bitters sọ̀láàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣá o kálukú wọn náà ni wọ́n nípìnlẹ̀ o bẹ́ẹ̀ ló ní bí wọ́n ti ṣe ń ṣe nígbà náà lọ́hùn kí wọn tó gbẹ̀rẹ̀gẹ̀díjẹ níbi ìpolówó lórí afẹ́fẹ́ Sunday tó kọjá ní ẹgbẹ́ ìpàtẹ ìṣègùn ìbílẹ̀ kóra àwọn jáde o níbi tí wọ́n ti ṣe ohun ńlá fáwọn ọmọ ẹgbẹ́ tó ti gbìyànjú dáadáa kí iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ ó lè rí ẹsẹ̀ tilẹ̀ dáadáa báwo ló ṣe lọ o ẹ máa bá wa ká lọ. ìbílẹ̀ ní Nàìjíríà lẹ́ni ó tọ́dún mélòó tẹ́tí fi lọ́lẹ̀ ó ti tó 40 years wẹ́lẹ̀ tó yára sábà pé àjọṣọwọ́pọ̀ tó wáyé lórí ẹ̀ láti 1991 ẹ̀kọ́ ra ẹ̀jọ̀ bí ẹnu kan kí ló ta ẹgbẹ́ ẹ̀ sẹ́yìn tó yẹ pé individual lọ à ń gbórúkọ ẹ̀jẹ̀ ìṣẹ̀lẹ̀ ìbílẹ̀ ìka gbórúkọ yóyó agbórúkọ yemkem agbórúkọ kolóyún. gbogbo àwọn ní abẹ́lé iṣẹ́ ilé ìṣẹ́ máa ń sọ àwọn ọmọ sí bàbá Ìbàdàn ọjọ́ kìíní sí gbogbo wa náà là ń bára wa sí àti wá ní ẹgbẹ́ Nigeria traditional medicine òun náà là ń ṣe àgbọ̀dọ̀ ẹ̀ lẹ́ni tó jẹ́ traditional medicine tó jẹ́ ti ìpolówó ní tó jẹ́ ti Lagos State àwọn Lagos State ló ṣe kan lẹ́nu alélòkò State alélòyọ̀ State alélòyọ̀ Ọ̀ṣun State ṣùgbọ́n ilé ìfẹ́ ìwé lẹ́nu àwọn náà ní ti Nigeria traditional medicine tó jẹ́ ti hospital advertisement department ní Lagos State àwọn ló ń ṣe àgbẹ̀. So baba going forward kí ni kí àwọn aráàlú kí ni kí wọ́n máa retí látọ̀dọ̀ ẹgbẹ́ yín lórí ìtọ́jú àwọn àìsàn oríṣiríṣi abẹ́ká àwọn èèyàn máa retí òun náà ló jẹ́ ká sí àjọ̀dún tá a ṣe léni nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń jẹ àǹfààní tó wà nínú ewé àti egbò ọ̀pọ̀lọpọ̀ yẹn ní ibi tí wọ́n mọ ibi tí wọ́n ti lè rí kí wọ́n wọ àjọ̀dún tá a ṣe léni abẹ́ lọ́ọ̀tì tá à ń pè ní wájú máa jẹ́ bí shop tó máa jẹ́ bí trade fair tó yẹ kí abá mẹ́fún pọ́ńbélé náà ṣe ń bẹ̀ ni wọ́n lè kọ́ ni wọ́n ṣe ń bẹ̀ lọ́jọ́ pé tẹ́ bá ti débẹ̀ àwọn tó ń jo igun wà ń bẹ̀ àwọn tó ń wo fífọ́ wà ń bẹ̀ àwọn tó ń tọ́jú aláìlọ́mọdé wà ń bẹ̀ àwọn tó ń tọ́jú ojú wà ń bẹ̀ àwọn tó ń tọ́jú ìtọ̀ ṣúgà wà ń bẹ̀ lọ́jọ́ pé tẹ́ bá ti débẹ̀ kò ní sóògùn tẹ̀ ní pápádé ń bẹ̀ tó máa jẹ́ bí hospital tó máa jẹ́ traditional workshop tó máa jẹ́ káàkiri gbogbo Lagos State ìyẹn ní àdéhùn tó tóbi tàbí yẹn náà là ń wá ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ gọ́ọ̀mẹ̀ntì láti ṣe nǹkan yẹn sí ìlú. orúkọ yín lẹ́kọ̀ọ́ sá. orúkọ tèmi Akóredé Lawal tó jẹ́ vice chairman Lagos State for hospital advertisement tó jẹ́ ti traditional medicine Lagos State èmi ni vice chairman. ọ̀yá dùnú ọ̀yá tinúkẹ́ ọ̀yá ṣeré kékeré ẹ̀sìn òfurufú àjàṣe ọ̀yá tó tẹ̀ ìlú Èkó tó ní pọ́ńdé. Kálẹ̀ lọ́wọ́ olówó kó bímọ bí ọ̀yá nílòdì ìkú bàbá yìí bájà gan kúndé yà gan bí ọ̀yá àṣàlà. Kò sí rẹ́bẹ̀. ọ̀yá tó yà gan tó jẹ́ kó dìde ọgọ́rin ọdún ọ̀yọ́ ìmọ̀ sáyé ọ̀yá wá bíbí òrè mọ̀ gan rè é sí. àmọ̀wọ́ gan àdàbí ọ̀gàn àlàkẹ́ ọ̀gàn àjàmú ọ̀gàn àṣàbí ọ̀gàn àrẹ̀mú ọ̀gàn àlàwọ̀ ọ̀gàn àjàwọ̀ ọ̀gàn sọ́mọ ẹgbẹ́ lóde orúkọ yín tí mo ní ẹ̀kọ́ nínú àwọn onípàtẹ ìṣègùn ti pẹ́ láti 1988 sí ìpàtẹ yẹn so irú eléyìí a ti ṣe ní 1992 láti gbàyà àgbàdà ṣe ní ìbílẹ̀ tá à ń ṣe ní ìlọ. láti 1992. bẹ́ẹ̀ ni eléyìí a fi ń kọ́ tí wọ́n fi mi jẹ president bẹ́ẹ̀ àwọn kan ti jẹ́ irú Dr. Pai òun ni bàbá wa owó ṣe ní Ìbàdàn àwọn náà jẹ president lẹ́yìn ló jọ Alhaji Akẹ́wọ̀n àwọn náà jẹ president lẹ́yìn ìgbà yẹn ló kọ́ ọmọdé àgbà
náà jẹ́ president lẹ́yìn ẹ̀rọ ṣàpẹ́ wa kan èmi náà báyìí nígbà fún wa jẹ báyìí so ẹgbẹ́ pàtàkì ṣègùn yẹrẹ ẹgbẹ́ tó pọ̀ ní àti lọ́kà kìí nàìjíríà yìí títí wọlé fresh láti wọlé àti dé Maiduguri àti dé Gombe àti dé Jos Kaduna ṣíkà gbé iṣẹ́ yìí lọ́ta agbé iṣẹ́ yìí lọ pé irú ènìyàn àṣìṣe yìí náà ó jẹ́ àṣeyọrí fún wa pé Ọlọ́run yẹ bá wa ṣe láṣeyọrí pé ìwé àti kókó ní lára ọmọ èèyàn láti lè lò nígbà tá a wà ní 1987 tí àwọn èèyàn bá ti ń bọ̀ wípé àwọn fẹ́ wá rajà wọ́n máa ń fọwọ́ bojú ni wọ́n ní káwọn ọmọ ìgbéyé nǹkan bẹ́ẹ̀ làwọn pé bẹ́ẹ̀ làwọn lọ tó máa ti wọlé ló máa tó tóra ká bẹ́ẹ̀ làwọn pásítọ̀ mi náà wá sọ́dọ̀ wa mo lè wípé pé pásítọ̀ mi ta ló wá sọ́dọ̀ mi jọ kan tẹ́ bó ṣe lọ́gbẹ̀yìn wọlé pé bóyá kí kankan lé wọn pẹ̀lú ṣọ́ọ̀ṣì lọ́rùn mo fúnra máa bọ̀ pé bó ṣe rí nìyẹn so àmọ́ à ń ṣàṣeyọrí lórí ẹ̀ à ń ṣàṣeyọrí kí ìjọba nìkan tì wá lẹ́yìn kí àṣeyọrí yẹn ó lè bọ́ sí déédéé kí àwọn bọ́ọ̀dù náà kí wọ́n tì wá lẹ́yìn NTMP ní tìjọba òkè àsìkò Ọbásanjọ́ wọn àpòjọ bẹ́ẹ̀ ni NTMP yẹrẹ ó ti wá sí tọ́jọ́ bíi ìjọ mẹ́ta so wọ́n tì wá lẹ́yìn ó má di pé àwọn èèyàn máa rí wa sá torí pé nsìn tẹ́ bá lórí ṣègùn gbàtàn àmà sá ní nsìn tó bá rí wá sí àlè sá mọ́tò gidi là ń lò ilé gidi là ń kọ́ ọ́fíìsì gidi là wà so àṣeyọrí ti bá ewé àti egbò kódà ilé ìwé ẹ̀ wà báyìí tó bá lọ sí board of tẹlifíṣì ní Lagos State tó bá lọ sí board wọn ò mọ lórí ṣègùn tó bá lọ sí board wọn ò mọ lórí ṣègùn àbí kó lọ sí board of. bàbá lẹ́ni ọmọ wa ni ó wà nípò ààrẹ Nàìjíríà ọmọ Yorùbá ni tó gbére abínibí kálukú wa iṣẹ́ ò lẹ ní fún ìjọba Bọ́lá Tinubu láti lè fi ró èyí tí ẹ̀ ń ṣe ìṣègùn bílẹ̀ láti lè fi ròyìn lágbára. àtìlẹ́yìn wọn ní afẹ́ àtìlẹ́yìn wọn kọ́ ti wà lẹ́yìn. pé bàbá yìí kúkú ṣe ajá kókó gidi lóde ọ̀yẹ́ òpèrè ọwọ́ kan ẹ̀gúsí òpèrè ọwọ́ kan òwe ó tọ́jà jẹ́ láàdé ọ̀yọ́ àrọ́bà tàbí ọ̀yà àdólú ọ̀yà tìlúkẹ́ ọ̀yà ṣèrébèké lérí ẹ̀sìn. àwọn òṣàlódé yìí Alóore TV ọmọọba Kazeem Adéròmú ọmọọba Sàárẹ̀ Taofik Afọlábí àfihàn inú àwọn rìpọ́tà lọ́gà tó já Alhaji Síkírù Lemon mo kí ọ kú kalẹ̀ ọmọ kí wọ́n di ultimate ẹ̀sà ẹ má yìí lọ ẹ má yìí fún mi ò tí ì náà ń kẹ́ fọwọ́ sí o ẹ má padà tún fi mí sí o. àwọn tẹ́ ń sọ pé ní àwọn ọsibítù ìjọba nípa kí ẹ̀yin tí tẹ́jú oníṣègùn bílẹ̀ kẹ́yìn náà máa láàyè ń bẹ̀. ó di ọ̀nà kan fún wa bẹ́ẹ̀ tí wọ́n fún wa láti gba ẹránṣẹ́ sí wọn báyìí láti gba yẹ abalambo tó yẹ kó ti fún wa ní ọ́fíìsì bẹ́ẹ̀ tẹ́kọ̀ máa lò fún wa wọ́n sọ pé àwọn oníṣègùn òyìnbó tó báyìí ilẹ̀ ìbílẹ̀ tó báyìí ẹni máa bá lọ sí ìbílẹ̀ àlọ́ sí ìbílẹ̀ ẹ máa lọ sí tóyìnbó àlọ́ sí tóyìnbó tó tó bá wá ṣe pọ̀ ẹni pé o máa bọ́dọ̀ ẹni pé tiwa tó máa dékè torí pé ìkọ́ta mọ̀ ní tí wọ́n pé inú òun sí láì fi ilé ìgbà tẹ́kọ̀ ìkọ́ tó máa fún tó máa bá sọ inú ẹ̀ sọ̀rọ̀ tí kò tó ṣe é jẹ́ máa lọ ó wà torí bá fọyàn tó wọ́n jáde fún torí bá fọyàn tó pé olóòlù fọmọ ohun ẹni lásán ni ṣọ́ọ̀bẹ̀sì ẹlẹ́bí tó ní egbò adájúná wọ́n ṣe máa pàṣẹ wọ́n máa gẹran ara ti pàṣẹ. iṣẹ́ abẹ ń kọ́ wọ́n ṣe abẹ fún yàn lọ́sibítù ǹjẹ́ ìṣègùn bílẹ̀ iṣẹ́ ó lè kájú ẹ̀ tí mo ní máa la nípa. àwọn abáṣẹ́dá tọmọ bá dúró sí ọ̀nù tọmọ bá cross inú èèyàn mọ̀lẹ́bù tí máa fún yín dọ́pẹ́ tó wá ṣe lọ́sẹ̀sẹ̀ tó bá pé 5 minutes ọmọ ìgbọ́dọ̀ tán padà. káàdẹ̀ bí láyọ̀ àtàláfíà tí wọ́n sọ fúnjọ fún àwọn kọ́ ẹ̀bùn ṣe máa fi tán bàlá sán wọ́n fi tán bàbá yìí tó máa bí wọn kó máa bí rọrùn ni kò ní bí lélẹ̀. ẹ̀wọ̀n ni pelvic obìnrin kéré ẹ̀kíní kan wọ́n lọ. gbogbo ẹ̀ ló máa ṣí sílẹ̀ lágbọ́rọ̀ lọ. tábì pẹ̀lú rọrùn. so going forward báyìí sin abá tẹ ṣe eré lẹ́gbẹ̀ẹ́ sin ó lé lọ́gbọ̀n ọdún ẹ ti wá ṣe lẹ́ni báyìí kí ni àfojúsùn ìfọjọ́ iwájú kí ni káwọn yẹn máa retí. dáadáa ikọ̀ máa retí dáadáa ti dùn ún ikọ̀ máa retí lórí pọ́dà of Lagos State wọn fún wa sílẹ̀ wọn fún wa sílẹ̀ so ìjọba yẹn àwọn kan yẹn lọ sókè ó jẹ́ ìdúró ṣègùn orúkọ yín dẹ́kun sá. orúkọ mi yàrá ṣe tí àzán. ayé ìjọsí bẹ́ẹ̀ bá bọ́yá rẹ̀ ní àgbọn bàbá yìí fún ni lówó wọ́n fún ni lọ́mọ ayé ìsàn yìí kò sẹ́ni tó fẹ́ bọ́yá rẹ̀ ní ọ̀gbọ́n òdìbà tó jẹ́ pé ìwọ ni bàbá yìí fún ni jẹ
wọ́n gbé sóbí ẹ̀kọ́ ẹ̀gbìn Ìlọrin ẹ̀kọ́ ẹ̀gbìn Èkó. Amola Healthcare Limited tó ń ṣe gbòógì amobitas amocrush capsule amoberigi atura àti ẹ̀dọ̀. Mo fi kí ẹ̀yin bàbá àti màmá wa tí ẹ jẹ́ bàbá fún wa ní iṣẹ́ yìí. So ẹgbẹ́ tí wọ́n fún wa ní àmì ẹ̀yẹ lénìí fún àwọn dúpẹ́ fún irú ayẹyẹ tí wọ́n ṣe lénìí. So Ọlọ́run ní fi lè ṣe àṣeyọrí. Ní orúkọ iṣẹ́ yìí mo máa fún ẹgbẹ́ yìí ní 50,000. Now here bá wa sọ fáwọn tí ó tẹ̀lé jẹ́ nífẹ̀ẹ́ amúlá. Ẹ bá ìrìn gangan ló Abẹ́òkúta woman. Abẹ́òkúta woman. Abẹ́òkúta woman. Dókítà òyìnbó lẹ́yìn. Bẹ́ẹ̀ni, mo jókè. Ẹ̀yin ti rínú, ẹ̀yin róde, ìjọba tó wà ń bẹ̀ lénìí, ọmọ wa ló wà ń bẹ̀, Yorùbá ni. Iṣẹ́ wo lẹ́yìn ní fún ìjọba yìí tá lè fi kó àwọn oníṣègùn ìbílẹ̀ lọ́wọ́? Nǹkan tó wà ń bẹ̀ ni pé wọ́n ti bẹ̀rẹ̀ dáadáa, kẹ́nu wa kò sóyè yín, àwọn tó ń ṣe ṣe kàdẹ̀ sòótọ́. Ìjọba ti ṣetán, wọ́n ti fi wọ́n ó kún themes agenda Sanwó-Olú. Lẹ́kọ̀ọ́ ń bí. Lẹ́kọ̀ọ́ ń bí, ṣùgbọ́n láti 2008 ní Lagos State ní bọ́ọ̀dù. Tí òfin dẹ̀ bá wọn lẹ́yìn, it is legal. Òfin bá kí wọn lẹ́yìn pé wọ́n dẹ̀ ká wọ́n wá kù kọ́bẹ̀ sí kọ́ ilé ìwòsàn fún wọn. Ó jẹ́ ti ọ́ kọ́ ní kọ́ rọra jẹra díẹ̀ káwọn náà máa ṣe tiwọn lọ. Kéèyàn wá kó jẹ́ pé tòyìnbó ni mo fẹ́ o, tìbílẹ̀ ni mo fẹ́. Ẹ ṣe kọ́ máa rí bàbá, ẹ ṣe àdúgbò bàbá. Sóbì òjòògùn ẹlẹ́jà lè lọrin. Ẹ̀jẹ̀ ayé àjọ sí. Kò jẹ́ kó gun ọjà jẹ́ bàálí Adébára, ní Adé Ọ̀gán, ọba Ìjẹ̀bà ni, Àrẹ̀mú Ọ̀gán, ọba Ìjẹ̀bà ni. Jẹ́ ká kí n fún wọn náà ẹgbẹ́ kọ́kọ́ ẹ wá sọ tẹ́fẹ́ fún ẹgbẹ́ náà. Orúkọ yín mà? Èmi ni Alájà Sherifat Alakẹ́ Jàkàrẹ̀ tí gbogbo ayé máa ń pè ní Jàkàlọ́tà ìyá ìpàtẹ ìṣègùn ìbílẹ̀. Ìyá ìpàtẹ ìṣègùn ìbílẹ̀. Oyè ní àbí. Bó ti jẹ́ oyè yìí tipẹ́tipẹ́ ni mo ti jẹ́ oyè ní ìgbà tí ìbẹ̀rẹ̀ ní ìgbà pẹ́pẹ́. Mo jẹ́ nọ́mbà tradition Ìbàdàn ẹ̀. Ó sì jẹ́ nìyẹn. Bọ́ọ̀lù ìṣègùn ìbílẹ̀ yóò wá rí lé ní ìpàtẹ. Níbo ló kù sí? Níbo lẹ fẹ́ kí ìjọba ti kún yín lọ́wọ́ tá a tún fi gbẹ̀rẹ̀gẹ̀ yíyẹ bí ó ṣe wà báyìí lọ? In fact, inú mi dùn pọ̀pọ̀ gan-an léni nígbà tí àwọn ọmọ mi tí wọ́n pè mí léni pé wọ́n fẹ́ fún mi ní award. Inú mi dùn pé wọ́n ti ń tẹ̀síwájú. Torí nígbà tá a bẹ̀rẹ̀ pàtẹ Ìyábà Tech láti wọ́n ní àkáǹtì nọ́mbà wọ́n ní kí ẹ tó 30 minutes lẹ́yìn tí ẹ ti bá wọn ẹ ṣe sà. Bá a lè ṣe ṣe ní ẹgbẹ̀rún ìgbà tó yá apọ́dún mẹ́wàá gbogbo àti ọrùn àti kẹmà lọ lẹ́tọ́ fẹ́ ta wọ́n Dubai àwọn náà ni bàbá wa Dr. Bọ́lá Àfọlárin Adékalẹ̀ Adéyọ́lá kò síbi táàdé lọ dé ìṣègùn ìbílẹ̀ níṣègùn ìbílẹ̀ tí a gbé káàkiri. Mo dúpẹ́ gidigidi nígbà tí mo ṣe wọ́n ní wọ́n ṣe ṣe lé ìlú mi tí pọ̀ dùn sí. Mo dẹ̀ dúpẹ́ mo tún wà láàrin ọlọ́jọ́ èní Ọlọ́run mi tún kà mí mọ́ wọn. In fact mi mọ̀ pé mo lè wà bílẹ̀ ní pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀. President náà dìde pé àwọn mo dúpẹ́ pé mo tún wà inú mi dùn. Àmọ́ kíní kan mo kàn rí pé tí ó jẹ́ pé kí ìjọba kó ràn wá lọ́wọ́ sí bí a ṣe ń ṣe ògùn yìí à ń ṣe àwọn àgúnyẹ tó yẹ kó tó ká máa ṣe sínú gelatin níbi capsule ká máa ṣe ṣùgbọ́n àwọn olówó machine yẹn torí tó bá sọ pé a fẹ́ ra machine yẹn bí wọ́n ṣe ń sọ fún ayé tó ń pè fún wa à lówó ẹ̀ a fẹ́ kí ìjọba kó ràn wá lọ bá tẹ̀ kán lè dá factory kan sílẹ̀ fún wa àbí kán dá ibì kan lẹ̀ fún wa tó yẹ pé àwọn tá a bá ní ògùn ìgbà tó bá gbé wá wọ́n máa ràn wá lọ́wọ́ wọ́n dúpẹ́ pé pẹ̀lú báyé ṣe táwọn ìjọba náà rí mọ̀ pé Ọlọ́run àbá wa fi sí wọn ní ọkàn wọ́n lè rántí àwọn traditional herbal yìí. Alára èrìlá ẹrú olùkọ́ èyí pọ̀ sùn ajagun náà wọ́n gbọ́dọ̀ mú lórí ẹ̀bà tó ní táyé ṣe náà ló lára ṣe èmi ò lè bá wọn dáko lẹ́nu lọ́nà bùkálá èlé torí òkèlè kí ìdẹ́rù èdè ní olùkọ́ àlàyé ìlú mo lé tètè
tètè mi kú jọba mo fàtàlà bí ejò yìí mà jẹ ọjọ́ ọ̀hún yálẹ̀ la dà sẹ́ ọkọjà fọyà ẹni pẹ̀lá wọ́n pè pẹ̀lá lórí ọ̀yà àgìdì ti bá gidi ẹ̀ mú ẹ̀kú ṣe wọ̀míwọ̀mí aṣọ́dé bàbá yìí ó ṣe rómìrómì. owó ẹ bá fowó sínú kínní bàbá ìlú à kí lẹ́ fi tó tẹgbẹ́ ṣe bóyá owó. ewúrẹ́ òjòkó agbẹ́dúdú owó. èyí tẹ́ wà ní ẹ má lọ. àkùkọ gàgàrà tí kò lè wà. èyí tí ẹ̀ ń ṣe lé ní kí ni nǹkan tó bí tó wá gbọ́ pé ó pẹ́ pẹ́kẹ́ ẹ̀ ṣe nípa báyìí gbẹ̀yìn. ẹ̀ ṣe ń tóbi pọ̀ abẹ́nuba díẹ̀ gbogbo nílò ayé ẹ máa bọ̀ sá bàmí Fátúndé Fálọ́wọ̀ ọpẹ́ ló ẹ bá wa gbé àwọn ọdún fún. lórí wípé Ọlọ́run tó sọ ẹ̀mí wa. yíyá sára. ẹlẹ́ẹ̀kejì ni pé láti jẹ́ kí àwọn èèyàn wa kí wọ́n tó mọ rírì kí ni ìwé àti báwo. yíyá sára. torí pé tí a bá sọ pé àwọn àwòrán mú ọ̀làjú láti fi ewé àtegbò láti fi hàn ayé pé ó wúlò ẹgbẹ́ tó ń ṣe àjọ̀dún lẹ́nìí traditional medicine exhibitors àwọn ni. ìyẹn oníṣègùn ìbílẹ̀. oníṣègùn ìbílẹ̀. àwọn onípàtẹ ìṣègùn ìbílẹ̀. àwọn onípàtẹ ìṣègùn ìbílẹ̀ àwọn ni wọ́n jẹ́ kí wọ́n fi hàn ayé wípé ewé àtegbò ó ní ìwúlò tó pọ̀ ó jẹ́ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ó fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú àwọn oníṣègùn òyìnbó ní ìtó jẹ́ pé ní ìgbà wáṣẹ̀ tá a ṣẹ̀ bẹ̀rẹ̀ nǹkan ó ní bó ṣe rí ṣùgbọ́n lẹ́nìí dúpẹ́ fọlọ́run ọlọ́run dẹ́yìn pé kí ìtẹ̀síwájú kó máa wà. bàbá ní ìgbà tó ti pẹ́ díẹ̀ sẹ́yìn orúkọ àwọn tó ń ṣe ìpàtẹ là ń gbọ́ nígbà tó yá abẹ́ ìgbórúkọ wọn mọ́ àwọn tó ní lórúkọ bíi ẹ̀kọ́ olóyún kẹ́mkẹ́mù gangan là ń gbọ́ kí ló fà á kí ló mú ìtẹ̀ kí ló mú ìta kí ló ta lẹ́yìn sẹ́yìn kí ló máa wá síwájú gbà ẹ̀. ẹ ṣe ní gbogbo àwọn àwọn bàbá àwọn wà fẹ́ẹ́ lọ Dr. Pai bẹ́ẹ̀ bá gbọ́ rí Àkànní Azeez bẹ́ẹ̀ bá gbọ́ rí bàbá Dr. Akérédolú bẹ́ẹ̀ bá gbọ́ rí gbogbo àwọn bàbá àbá yẹn ti lọ àwa wà lẹ́yìn wọn ni irú ọkọ olóyún tẹ dárúkọ yẹn ara èèyàn yín náà ni ara èèyàn wa ni ọkọ olóyún yóò bí ara wa ni àwọn bẹ́ẹ̀ tá ò lè dá yẹmkẹ́mù náà ó náà máa ń ṣe yẹmkẹ́mù náà ara wa ni ṣùgbọ́n nínú ìrìn àjò ayé bó ti ṣe rí ọlọ́ni yàṣà yìí okun wàyà ti bìlà àkìlẹ̀ ni a ó máa gbé yín wọnú ara yín láwọn àmì kọ̀ọ̀kan ìgbéwọnú ara wọn pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run yẹn ló ń ṣẹlẹ̀ àwọn bàbá wa kan ti lọ àwọn kan kù so ti yé sìn so àwa tá a tún jẹ́ ọmọ lánàá a tún wà nípò ẹni tí a tún lè máa wò pé ó wà nípò bàbá. so going forward báyìí sìn kí ni káwọn yẹn máa retí ṣe àmọ́ gbúrò ìpàtẹ ìṣègùn bílẹ̀ padà náà ni àbí ẹ̀ mọ̀ ṣe ní oní individual. ẹ ṣe ìrètí wà tó pọ̀ torí pé kí ni ìjọba ti dá sọ̀rọ̀ onípàtẹ ìṣègùn bílẹ̀ tí mo bá yín sọ̀rọ̀ yìí mo jẹ́ ọ̀kan nínú ọ̀tálẹ́mẹ̀sì bọ́ọ̀lù state nípínlẹ̀ Ògùn mo jẹ́ ọ̀kan pàtàkì ní Ògùn state mo wà ní mo jẹ́ bọ́ọ̀lù ìjọba tó ti yé báyìí nísìnyí tó dẹ̀ jẹ́ pé ogun ẹ̀dùn wa àjẹ́ kí ìjọba mọ̀ tíjọba bá kọ́ olókùsì àjẹ́ kí wọ́n mọ̀ ìjọba dẹ̀ gbé gbèsè yẹn ó ṣe wà lẹ́kọ̀ọ́ ó wà ní abẹ́tọ̀ ló wà Ìbàdàn ló wà lọ́sùn ló ṣe wà. orúkọ yín lẹ́ẹ̀kan sá. orúkọ mi ni Alhaji Dr. Shuaib Aroye Ajísọpẹ́ so ọlọ́run ọba àkójọ ọmọdé wa dẹ̀ nígbà tá a bá máa ṣe ẹ̀mí kátúpọ̀ jù báyìí lọ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ oore àtàlàáfíà. sọ́yà kan àdìgbà ìdí báyìí wọ́n kan ó ń sọ́yà ìyá máa ṣe bọ́ ò lè wọ̀ mí ọ̀sẹ̀ ní gbọ́dọ̀ ní bàtà lásọ̀yà lórí sí pé náà ò pẹ́. ẹ̀yà aṣọ́lù ẹ wà máa lówó lọ́wọ́ olùkóòpẹ̀. ẹgbẹ́ ìjọba aṣọ́lù kóòpẹ̀ ẹ wà máa kọ́lé mọ́lé. ẹni tó kàn báyìí bàbá ò tí. ẹja sọ pé ọmọ ẹkùn náà. Alhaji Sikiru Kọ́ládé Ìwàlẹ̀sí tí wọ́n jẹ́ alága ojú ìlú àti ìlú ẹ̀ka tó. ẹ̀yin alága ogun wọn. èmi ni alága Nigeria Television Mercy Hospital and Advertiser to Lagos State. agbẹ́pẹ́ èdè kan ìjọba lórí ìlú tó bí ọgbọ́n ọdún. ìgbẹ́ni fẹ́ ṣe ṣe bẹ́ẹ̀ láàrin. ó dà ó ti jọgbọ́n ọdún lọ ó ti tó bá 34 years báyìí tí wọ́n ti ṣe anniversary Nigeria Television Mercy Hospital ìgbẹ́ ní Ìbàdàn náà ṣe ní NT ẹjọ́ náà lọ. kí ló fà ìdájọ́ yìí? kò sí
fàdádó pé ṣe rí nǹkan tó so mọ́ ìṣègùn ìbílẹ̀ nǹkan tó gùn tí ò lópin ni so ẹ rí i pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ṣe ń ṣàwọn ọ̀gá ìbálẹ̀ ṣe ń ṣe àwọn ẹgbẹ́ yẹn wá ń yà lẹ́ka ẹ̀ka ẹgbẹ́ tí wàá bímọ tó pọ̀ tó ọmọ tó pọ̀ yẹn kò jẹ́ kí kókàlùkù ṣe méjì lọ́tún wọn ṣe lóṣù ìlú ẹgbẹ́ tẹ́jọ́ mẹ́sìn náà kò parun fún ọ̀dẹ̀ fi sílẹ̀ ìlú ẹ̀ka ti pọ̀ tó àwọn bàbá tó ti ṣiṣẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ti wà ní ìlú ọlọ́run báyìí tó nǹkan tó fà á sí gbogbo àìtètè rí bí máa ṣe tó bí wọ́n ṣe jẹ́ kó wáyé nìyẹn. ìfẹ́ wa ṣe lónìí báyìí kí lẹ́ni sọ́rí. àfisọ́ látara pé a ní àwọn ayé ilẹ̀ kan ní ọ̀nà Ẹ̀pẹ́ léè tí a fẹ́ ṣe botanic garden àti bí tí a ti lè máa ra òògùn ìbílẹ̀ níbẹ̀ òun ló jẹ́ ká ṣe lọ́ọ̀ṣì láti ẹgbẹ́ ọjọ́ àfihàn kan tí wọ́n ti ṣe takuntakun nípa iṣẹ́ àtẹ̀wé orí àtẹ̀wé ńlá lè fún ọ ní award yẹn ní lórí iṣẹ́ tí wọ́n ti ṣe pápá jùlọ àwọn abájọ́ ní kúnà wà nù àwọn tó wà láyé náà wà nù wọn yẹn láyé fún ọ ní àwọn tó jẹ́ legacy award wà àwọn tó jẹ́ lucky award wà a ṣe fún gbogbo ọdọ lóríṣiríṣi. ẹ̀yin alága ẹgbẹ́ lè kí lẹ́fẹ̀ẹ́ ṣe ṣòro àwọn jẹ́ pé wọ́n sáwọn nínú ẹgbẹ́ yìí. àwọn tí wọ́n fi ṣojú ló tó sáwọn nínú ẹgbẹ́ wa ẹni pé ìjọba ìpínlẹ̀ Èkó láti Nigeria Session Medicine Board wọ́n ti ń gbìyànjú láti lè ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ọ̀pọ̀lọpọ̀ tèmi náà jẹ́ ọ̀kan nínú àwọn accreditation member Lagos State táwa yìí ní ọ̀dà ìjọba ministry of health ó jẹ́ accreditation member bẹ́ẹ̀ tí ó sì jẹ́ pàwọn àlàyé ṣe ìgbẹ̀yìn àti ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn èèyàn láti lè mọ̀ nípa ewé àtẹ̀kù àti láti lè kọ́ so wọ́n máa wá sílé ẹ̀kọ́ ní board of education medicine so láti ara ilé yìí ọ̀pọ̀lọpọ̀ tí ò tí ì blend tí ò mọ bó ṣe lè ṣe so wọ́n á tún ní ìdánilẹ́kọ̀ọ́ sí so ìjọba Èkó ṣe gbàtẹ̀wò lórí ẹ̀. àwọn àǹfààní rẹ̀ ń jẹ́ lọ́dọ̀ ìjọba yàtọ̀ sáwọn tẹ̀ ti kálẹ̀ yìí. àwọn ìjọba wa àwọn àǹfààní ta ń jẹ lára wọn ni pé ìgbà tí wọ́n dá iléeṣẹ́ board of education medicine sílẹ̀ wọ́n ń kó wa jọ láti lè fi àwọn ọ̀nà tó tọ́ àtọ̀nà tó mọ̀ bí ọ̀nà tí ò dá àwọn àǹfààní náà yìí jẹ́ nígbà àwọn àǹfààní tí à ń pè lọ́wọ́ wọn nígbà fẹ́ ìrànlọ́wọ́ wọn wọ́n kú wa lọ́wọ́ lórí àwọn àdìgbò jẹ́ pé kí gbogbo àwọn ọ̀tá fẹ́ ṣe ní hospital tí wọ́n ti sọ pé wọ́n lá máa fún wa ní àyíkọ́ba public education medicine sílẹ̀ gbogbo òṣèlú lè gbọ́dọ̀ fún Nàìjíríà tó àbẹ̀ ọ̀gbọ́n wọn fi lè bá wa tètè bójú tó láti lè ní ká tún lè ní ìwà ìlọsíwájú nípa ilé àdìgbò. Hallelujah, abẹ níwájú. Síkírù ayé. Ilé omi ní ọmọ bùkà ló mọ bùkà àwọn sọ̀rọ̀. Èmi lọ fẹ́ wájú lẹ́rọ tó gbélé sọ mí ìlú ìlú kíkúlé ìlú kíkúlé lọ́wọ́. Mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé a jẹ̀ ráwọn tó lè gbé àwọn ewé ìlànà bíbẹ̀ kan ewé àgàn wà ń bẹ̀ àìmọ̀ òwúlò ẹ̀ mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ṣí wọn nílé ẹ̀kọ́ máa ṣe wé. àwọn tó a rí i pé wọ́n lu ọ̀dọ́ yín gan polówó ọjà wọn ìrẹsì láyé yìí wọ́n bá kó nínú àwọn ẹgbẹ́sù adébúlásì ni wọn. ìjọba ti yọ náà lẹ́rìí pé ẹ polówó ẹnìkan àwọn wa ní ẹni oníjìbìtì ní o oníjìbìtì kan ní o ló tiẹ̀ wáyé rí. well so far o kò tí ì sírú ẹ̀ láti ìgbà tá a ti ń ṣe dẹ́nara ojú táwọn èèyàn máa fi ń wo àwọn oníṣègùn ẹni pé wọ́n ní ojú kò fún wọn lódì wọn ní expiring date kí lẹ̀ ń ṣe gẹ́gẹ́ bí ẹni tí ẹ̀ ń gba ọ̀rọ̀ wọn ṣé ìgbìmọ̀ sáré bẹ́ẹ̀ kí lẹ̀ ń ṣe láti fi kọ̀rẹ́ délé. ohun tó wà ń bẹ̀ ni pé gbogbo ẹlẹ́kajẹ̀ka gbogbo department ló ní àwọn tí wọ́n ń ṣe onígbọ̀wọ́ àwọn tí wọ́n ṣe bí ọlọ́pàá wọn tí wọ́n monitor wọn so àwọn náà ní àwọn tó monitor wọn wọ́n ní NAFDAC is there NAFDAC fún wọn ní NAFDAC number àwọn tó bá jẹ́ product NAFDAC fún wọn ní number then kí wọ́n tẹ̀ tó máa ṣe irú program yìí àwọn lè tán ṣe ní iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ káàkiri wọ́n ti àwọn they have a board traditional board that because the woman yẹn wá represent so wọ́n ní board tí gọ́ọ̀mẹ̀ntì mọ̀ sí tẹ́ bá gbọ́ ìpolówó wa gan ẹ̀rí pé àwọn traditional
traditional medicine exhibitors in association with only board ní Lagos State and all other states bẹ́ẹ̀ so kì í ṣe pé àwa la ṣe nǹkan tí bọ́ọ̀dù tíjọba ti gbé kalẹ̀ bí ẹ̀yẹ wọn wò ẹni pé báyìí ni wọ́n rí báyìí ni wọ́n rí nǹkan tó bọ́ sáwọn. mà kí á tó máa lọ mà àwọn tí wọ́n á ṣe nǹkan lé ní ìmọ̀ràn rẹ̀ fẹ́ gbà wọ́n going forward transition wọn tí wọ́n á tún fi better ju bí àwọn ìgbìmọ̀ wọn sí lọ. bẹ́ẹ̀ni ẹ ṣe òun náà ni professor ń sọ fún wa lẹ́ẹ̀kan professor Òṣìtẹ̀lú wípé kàn ṣera wọn lọ́kàn ní òṣìṣẹ́ ọwọ́ tó bá ṣera wọn lóṣìṣẹ́ ọwọ́ wọn á lè pé ṣíṣí gágá ọyọ ọwọ́ kan kò lè pé ṣíṣí tá a bá lọ pọ̀ à á lọ fà á máa gbéra wa nígbọ̀wọ́ ṣùgbọ́n tá a bá lọ lẹ́yọ̀ kọ̀ọ̀kan tó bá ti rẹ èèyàn kò sẹ́ni tó lè gbé lọ́wọ́ sókè gbé jẹ́ àtúntẹ̀síwájú tó ṣe pàtàkì fún wọn instead of kí wọ́n ní eléyìí kí ogun wọn ṣùpọ̀ ní ẹyọ kan kí wọ́n lè gbé this traditional medicine dé ibi tó dáa. orúkọ yín lẹ́kùnrin wa. Princess Adenike Adegoke General Manager Bond FM. mi ní Alhaji Gani ìwà ìbánidọ́lẹ̀ gbogbo ẹ̀ mọ̀ sí bàbá tó ní mo jẹ́ general secretary fún ẹgbẹ́ yìí. ìṣẹ́gbẹ́ lẹ́nu tó fa lájọrí ẹ̀ ṣe ẹ̀rí ètò ìta tó sílẹ̀ lẹ́yìn àti fẹ́ ṣe ti bẹ́ láti fi 30 or 40 days lọ́lọ́wọ́ kádà pé ká yìí ṣe látàrí àwọn bàbá tó jẹ́ ìṣẹ̀lẹ̀ ló ti yẹ kí wọ́n ti ṣe wọ́n rí ṣe tọ́lọ̀ fún wọn sílẹ̀ àwọn tó tún tẹ̀lé wọn àwọn náà rí ṣe tọ́lọ̀ fún wọn báwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àwọn àwọn rí ṣe Ọlọ́run fún wa ṣe káwọn ẹni tọ́lọ̀ eléyìí a fi ń ṣe akọ́pẹ́ sí ìṣọ̀kan àwọn onípàtẹ ìṣègùn jákèjádò Nàìjíríà à ń pèpè pé kí gbogbo wa já wà níṣọ̀kan kí á lè rí nǹkan kan gbà lọ́dọ̀ ìjọba ká lè rí ọ̀nà lọ́dọ̀ ìjọba tá a bá wà níṣọ̀kan tẹ́nìkan ò lẹ́mọ́ tẹ́nìkan ò láfẹ̀ á rí pé á ní ìlọsíwájú tó ní oko sí. bàbá irú ẹ̀ ní ohun tí a lérò ni pé kàrà láwọn èèyàn ńláńlá bíi irú àwọn yemkemu àwọn yóò bí tààsì àwọn ilé láti lè ṣe ọkọ̀ olóyún náà kán wà ń bí àárín wọn. gbogbo àwọn representative àwọn gbélérò wà ó ti lóhùn pọ̀ tẹ́lí Dr. Prince Akíntúndé Ayéni Yemkem Dr. Yemkem àti Alhaji wa Sulaiman Abiola olúwatóbi lólóbìkà ìkan náà ní gbogbo wa pátápátá tí ò dé kankan ìkan náà ní wa bí wọn ò ṣe sí mílíọ̀nù wọn ń pè wá lóòrèkóòrè pé àwọn wà pẹ̀lú wa gbogbo tá à ń ṣe àwọn wà pẹ̀lú wa ṣùgbọ́n náà pọ̀ fún wọn. ọlọ́pàá rẹ̀ tí ó wà lẹ́sìn rẹ̀ ni ọlọ́pàá jẹ̀bi. àbí kan sọ jẹ̀bi sí prison. Alóore TV Alóore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lọ́gbọ́n.